kú dédé àsìkò yìí gbogbo ojú àti etí tó máa ń wò wá ní gbogbo ìgbà tí a bá ti ń wà ní orí ẹ̀rọ ayélujára gbogbo ẹ̀yin olólùfẹ́ Ojútólé TV pátápátá àwa náà kọ́ Ọlọ́run ní láìsí àwa kò sí ẹ̀yin láìsí ẹ̀yin kò sáwa láìwá sí Ọlọ́run kò sáwa méjèèjì ẹ ti mọ̀ pé iléeṣẹ́ ti wá nǹkan tó máa ṣe yín láǹfààní yálà àgọ́ ara àbí ní ti gbígbé òun la máa mú wá fún yín lẹ́nìí àtúntò ọ̀dọ̀ bàbá wa Baba Alubarika bàbá wẹ́bí dànù bàbá àwọn ọmọ olóríire wa ní wẹ́bí dànù kò lè ṣoríire ogun nìkan fúnra ara wọn ọ̀dọ̀ wọn la wà lénìí kí la fẹ́ sọ kó tó máa ṣe yín láǹfààní ṣùgbọ́n jẹ́ kí bàbá mi ẹ kọ́kọ́ kí gbogbo àwọn ará lénìí. ó ṣe yèyé oge ìyá olóyè ní Kòòdú bẹ́ẹ̀ni o ọláyàn mọ̀mọ̀ ní pín tó wá fi dórí olórí ilé pátápátá ìjọba wa Ojútólé #1 iléeṣẹ́ yín ò ní bàjẹ́ a sì máa dá a sí olóríire ní ọmọ wò ó aláàánú ní ọmọ gbọ́rọ̀ yín torọ́rọ̀ làákà ilẹ̀ ń gbé kalẹ̀ ẹni tó bá ti lọ́rọ̀ gbọ́ tó jẹ́ èèyàn gidi wọn ò ní fi yín lẹ̀ láíláí èmi ní Àlùbáríkà awẹ́bí dànù tó wà ní Jẹdẹrú Òdù ní Gbódú. Bàbá tó fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ sí Gbódú ṣàdí pé mo parí ẹ̀ bàbá lè ní a fẹ́ sọ̀rọ̀ nípa àìsàn kan àìsàn yẹn ó dàbí pé àwọn ọkùnrin ló máa ń sábà dà láàmú gan-an ó dẹ̀ ti rán pàtó wípé ó máa ń gba ẹ̀mí wọn wọ́n ń pè ní ìsétọ̀ àwọn ní àrùn ìsétọ̀ débi pé ó máa ń já sí kí wọ́n gba ẹ̀mí lẹ́nu ọkùnrin dẹ̀ ló máa wá ń ṣe tó tún wáyà nínú. ó ṣe sórí yèyé oge mo ń jẹ́ bàbá. àìsàn mẹ́ta kan ń bẹ mẹ́tẹ̀ẹ̀ta kò ń ṣojú lásán sórí ìsétọ̀ kìí ṣe àìsàn ojú lásán rọpárọsẹ̀ kìí ṣe àìsàn ojú lásán hypertension káyé èèyàn máa já ìjayà kìí ṣe àìsàn ojú lásán ṣe wá rí àìlákíyèsí òun ní ń fà á àìlákíyèsí òun ló máa ń fà á torí ẹni tí ọba máa níṣètọ̀ yóò máa di pé ìtọ̀ máa mú kò ní ríbi tí ó gbà wá ìtọ̀ máa mú kò ní ríbi tí ó gbà wá iṣan ara ní máa dí nísàlẹ̀ ìmọ̀ ṣe obìnrin náà ó ní bí ṣe ṣobìnrin ni ṣíṣe obìnrin tí ṣobìnrin ní àìrí mẹ́sìsì mọ́ ṣùgbọ́n kì í wá wọ́rí obìnrin òmíì ìmọ̀ yọ obìnrin míì náà lẹ́nu tí ó bá rí nǹkan oṣù ẹ̀ mọ́. ìyẹn tó bá wọ bí menopause. kí ni jẹ́ pé nípa ṣàlá ń sọ Yorùbá ní yọ́nìkọ́sì lágbo ìjẹjà nídìí èèyàn bá wá ṣe àwa mú sọmọ pé àkèré ọ̀làjú ẹ̀yìn alákọ̀wé kí ní jẹ́sí tọ̀ wájú ewé àti egbò ewé yìí tá a bá mú kíní kan wà sọmọ pé nínú tó wà lódò ńbẹ̀ ni kọ̀ǹkọ̀ wà ibẹ̀ lọ̀pọ̀lọ́ wà ibẹ̀ làkèré wà àkèré òkè ní ti jẹun kì í jẹun lódò kí ni mo wí. àkèré òkè ló ti ń jẹun kò ń jẹun ní odò. Ọlọ́run o tí àkèré bá gbéra omi ìtọ̀ ara ẹ̀ gbogbo ibi tí ó bá balẹ̀ dé nítòó òde tákèré bá tún gbéra míì kò sì sí tí fò bí àkèré lódò kí ni mo wí. kò sí nǹkan tó ń fò bí àkèré lódò. irọ́ ọ̀pọ̀lọ́ ò tó bẹ́ẹ̀ ọ̀pọ̀lọ́ ò tó bẹ́ẹ̀ kọ̀ǹkọ̀ náà gbéra ṣùgbọ́n kò tó gbéra àkèré tákèré bá gbéra tó ń tìtọ̀ ni yèyé oge tí àkèré bá gbéra tó ń tìtọ̀ ni àwọn bàbá wa nígbà ìwáṣẹ̀ kí nǹkan yìí ó tó ṣe wọ́n ni wọ́n á ti wá ẹbu rẹ̀ tíra wọ́n á gbé sẹ́nu wọ́n á fẹ́ mú ògidì wọ́n á fi tọ́ wọ́n lè fògùrọ̀ wọ́n á fi tọ́ wọ́n lè mú omi ògì wọ́n á fi tọ́
tẹ́ bá ti gbé lura tẹ́ wá mú omi ògì tẹ́ mú sí láàrin ìṣẹ́jú kan níṣe tọ́ gbọ́nlúwẹ̀ yóò tọ̀yà. Àwa máa sọ pé àkèré ò ní gbéra kó mọ́ tọ̀, lágbájá ọmọ lágbájá ò gbọ́dọ̀ má rí tọ̀tọ̀ lónìí o, lágbájá ọmọ lágbájá ò gbọ́dọ̀ má rí tọ̀tọ̀ lónìí o, àkèré ò ní gbéra kó mọ́ tọ̀, lágbájá ọmọ lágbájá ò gbọ́dọ̀ má rí tọ̀tọ̀ lónìí o. Àìsùn má gbà ní àìsùn má, gbogbo àìsàn yẹn ìbínú ayé ni, ìbínú àwọn èèyàn ni. Wọ́n á wò wọ́n ní lágbájá ẹ̀ téèyàn bá ń rí tọ̀tọ̀ tí wọ́n bá tọ̀ mọ́ àwa di kinní, téèyàn bá ń tọ̀ títọ̀ náà bá dáńkọ́ kò ní kú. Ṣé bẹ́ẹ̀ ni tí ò rí tọ̀tọ̀ lẹ́ ń wí? Ẹni tí wá ń tọ̀tọ̀tọ̀ ẹni tó wá tó tọ̀tọ̀tọ̀ náà gan kọ́ kò ní kú. Inú ẹ̀ náà wàá tún ní tọ̀ ṣúgà wà. Ọgbọ́n tí mo sọ àìsàn kan náà ni o, ṣebí ti bí ò rí tọ̀tọ̀ ni, so orí tọ̀ ṣúgà èyí tó jẹ́ adùn ara téèyàn fi sokun ara òní ọmọ tọ̀, èèrà wà máa dàbò, yóò máa dùn bí ṣúgà, gbogbo tó ń jálùbáríkà ara ìyẹn náà á tún wá ewé, á tún ṣe é lágbo tọ́bẹ̀ mú kó láàrin ọjọ́ méje kò ní gbọ́ ìtọ̀ ṣúgà mọ́. Kí ní jẹ́ tọ̀ ṣúgà, kí ní jẹ́ sétọ̀ níwájú ewé àtegbò. Àwọn bàbá wa láyé ìjọ tó ń lọ 100 ọdún tó ń lu oko tó ń ṣe wàhálà, ǹjẹ́ wọ́n gbèsò ẹgbọ́ ìsétọ̀ pẹ̀lú wọn? Sẹ́yìn gbọ́ lọ́dọ̀ àwọn bàbá wa tó ń lọ 100, bàbá mi níjẹ́ ó lọ 100 ọdún àtọgbọ̀n ọdún. Ọ̀rẹ́ wọn ń bẹ nílọrin Jábádé Àlàó, wọn èbí àwa tó fi wà láyé 100 ọdún àtọgbọ̀n ọdún àti bí ọdún 3. Bàbá sì tún kọrin làákàyè ò dàrú, táìsàn ọba sí orí gbogbo tí ń pa wá láyé, àìsàn ní ń pa wá. Kí ni mo wí fún yín yèyí oge? Àìsàn ní pààyàn. Ẹni tí ò rí tọ̀tọ̀ wọ́n fi kinní kan sábẹ́ rẹ̀, ńgbà ara níní bá pọ̀jù yóò padà kú náà ni. Ẹni tí ń tọ́ adùn ara rẹ̀ kúrò tẹ́ẹ̀sì gbẹ̀sìn tẹ́ẹ̀sì ń gbẹ̀sìn asítẹ̀ǹgẹ̀ fúrúlá lọ́mọdé fi nǹkan bá wọn wẹnu asítẹ̀ǹgẹ̀ fúrúlá ìgbà Jésù ní ṣe pé kí ta ló déwé, ta ló dégbò, ta ló ní àlò, ta ló fi hàn àwọn tó mọ̀ ọ́? Ọlọ́run ni ọba Allah. Kí ni mo wí? Ọlọ́run ni ọba Allah. Allah Ọlọ́run ní jẹ́ Allah. Ọlọ́run ọba ní Allah. Ń ló dé ewé, ló dé egbò, ló dàárọ̀, ló dọ̀sán láti fi ṣe kíni, láti fi ṣe ìwòsàn. Àìwá kàǹkan kún ọ̀làjú. Kí ni ń jẹ́ ìsétọ̀? Kí ni ń jẹ́ tọ̀ ṣúgà? Kí ni ń jẹ́ hypertension? Tí àyè èèyàn bá ń já kó lọ gé ìbẹ́pẹ dúdú. Kí ni mo wí? Tí àyè èèyàn bá ń já kó lọ gé ìbẹ́pẹ dúdú. Kó wá gé sómi. Kó gé wẹ́wẹ́wẹ́. Kó wá mú áyù kíní bí àlùbọ́sà hàn. Áyù. Kó dà sí, kó máa gbé mu tó bá fẹ́ sùn lálẹ́. Ẹ̀mí rẹ̀ ó mí kanlẹ̀ náà. Tìsétọ̀ yìí náà wọn ò méwé rẹ̀ ní ìbá fún wọn ni. Tí ìtọ̀ ṣúgà náà wọn ò lè méwé rẹ̀ ní ìbá fún wọn ó ní. Kí náà jẹ tí ètán? Àìsàn ń pààyàn, ẹ̀ ń sọ pé ẹ̀ ń ṣẹ̀sìn. Àní ẹja padà síbi gèfèrí, ká lóòótọ́ ká láàánú ara wa. Tí nǹkan kan bá ń ṣe lọ́n ti fẹ́ mú lágbájá níṣetọ̀ ọmọ yín mú ṣe kí ní wọ́n bá ti ṣe. Ẹni tí ìṣètọ̀ pa ó lè jẹ́ pé tọ̀ ṣúgà ni ọ̀pá wọ̀ náà. Ẹni tí ò ṣe ó lè jẹ́ pé bà ní ọ̀pá wọ̀ tó fi rẹ́rìn. Èèyàn ó rẹ́rìn àìláìsàn, èyí fi kú yọ̀yàn, èyí fàgbéga yọ̀yàn, èyí fi pò yọ̀yàn, èyí fi pé kéèyàn láàánú yọ̀yàn, ẹ̀tanú ní í ṣe wá. Èmi ìbínú èèyàn o, èmi ìbínú èèyàn, mi sì bínú orí èèyàn. Kò sẹ́ni abágbọ́kọ́ fún wèrè yóò rò kó sọ́dọ̀ ààrẹ ni. Kò sẹ́ni tí yóò rore gbà lónìí tí ò ní ṣàánú ààrẹ ní ọ̀kọ̀ọ̀kan ṣe fúnná. Ẹni tí ó bá láàánú ààrẹ a jẹ́ pé kì í ṣe èèyàn ní. Ọgbọ́n mi báyìí, àwa láàánú ara wa ni.
ẹ gbàgbé lórí ìsétọ̀ mi ewé àtegbò kí ni jẹ́ ìsétọ̀ mi kí ni jẹ́ tọ̀ ṣúgà níwájú ewé àtegbò kí ni ń já ìlè bóbìnrin sùn kí ni ń já ìlè sùn àìsàn kan ní gbogbo ẹ̀ ẹni tó ní ìsétọ̀ kò ní lè súnmọ́bìnrin ẹni onítọ̀ ṣúgà kò ní lè súnmọ́bìnrin ẹ̀yin ò mọ̀ pé ńjọ́ táwọn bá kú nìran àdìrẹ ó kú ó dọjọ́ mẹ́jọ màá sọ bí ìdákọ́lẹ̀ ṣe rí ọ̀dà yeye oge o wọ́n fẹ́ bí ọ lónìí tóbìnrin bá ní ọlọ́mọdé ń fẹ́ rù mí lẹ̀ kí ló jókòó tì. tibí náà ló jókòó tì òun náà ni ká má sọ lórí afẹ́fẹ́ ká ní ọmọ owó. bàbá o wọn náà jẹ dáàmú tóbìnrin bá ń gbádùn ọkùnrin ní ọ̀dọ̀ náà bá jẹ́ kó o fẹ́ rù ú lẹ̀ èwo lẹ́rú rẹ̀ bí ó ṣe bá bá àṣàlẹ̀ ọ̀rọ̀ pé jọ àwọn bá kú nìran àdìrẹ ó kú kí ló ní mo wí. jọ àwọn bá kú nìran díẹ̀ kú. òsì bàgbàlagbà ṣe wà tó tọ́ bá fọ́ méke tọ́ méke bá ń gbádùn rẹ̀ tọ́mọ gbóúnjẹ àkókò fún bàbá ni orí bí mo ṣẹ̀ṣẹ̀ tó bímọ ń jò ní àlùbáríkà ní gbódú. ẹ wò ó kókó bẹ̀ ni pé ẹ wò ẹ jẹ́ àfẹ́wé àtegbò ká fi tú àìsàn ara wa lẹ̀ torí pé orúkọ táìsàn jẹ́ ni pé bòmí mọ́ra kí n ṣe kí ni kí n pa ẹ́ bá tú mi síta màá fi ẹ́ lẹ̀ ẹ jẹ́ àwa bá wa bàbá wẹ̀bí dànù Baba Alubarika ní gbódú tí ẹ bá ti ń bọ̀ ẹ tẹ́ bá dé Kòròdú garage ẹ wọ mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ ẹ wọ mọ́tò Ìjẹ̀dẹ road ẹ bọ́lẹ̀ ní Ìgbódú junction ẹ bẹ̀rẹ̀ Baba Alubarika awẹ̀bí dànù wọ́n mú yín dọ́dọ̀ wọn bó ṣe ọmọ kékeré bó ṣe àgbàlagbà wọ́n mú yín dàbí kẹ́ pé wọ́n sórí 08023829492 ẹ má jà ìfà ìsàn lùgbà elédò ní jẹ́ ká fa ìsàn lùgbà lọ́lá ọlọ́pàá ẹ bá mi ṣàdúrà. o ṣé o àwọn tó bá kọ́lọ́hún má jẹ́ arẹ́gbẹ́. wọ́n lọ́n gbogbo ẹni ó wà nínú àìsàn ọlọ́run jẹ́wé àtegbò yóò jẹ́ wòsàn fún wọn o ọlọ́run gbàlà yóò jẹ́ wòsàn fún wọn o àdúrà yóò jẹ́ wòsàn fún wọn o ọlọ́run má fara ni wá ọlọ́run má hàn wá lè mọ̀ àìsàn tí pa ni ọlọ́run má fi sí wa lágbo ara ìrora tí ìrora bá pọ̀ jù èèyàn ọbẹ̀ lọ́run kú ọlọ́run má jà jẹ̀rora o ọlọ́run má jà jẹ̀rora o Nàìjíríà ọlọ́run má jẹ́ ó dàrú o ẹni tí ó láàánú wa ọlọ́run yóò ṣe o wọ ọlọ́run gbogbo ẹni ọba lẹ̀sí korodo tó fẹ́ dorílẹ̀-èdè yìí rú ọlọ́run dayé rẹ̀ rú o ọlọ́run so wọ́n lẹ́mọ́lẹ̀ bíi ajá kò so wọ́n mọ́lẹ̀ bíi ẹranko ọ̀bọ wọn lẹ̀ sí òwò bíi wèrè bẹ́ẹ̀ ni kò ṣe fọ́ta o ọlọ́run má tú wa láṣìírí o ọlọ́run má tú wa láṣìírí o wọ́n wàhálà wa Nàìjíríà ọlọ́run má jẹ́ ó dàrú o wàláhùlá wàláhùwàtà ìlà bíláì àdílé àṣì. òun náà nìyẹn Yèyé Oge Òréǹté náà ni ẹ máa wo Ojútólé TV ó dàbọ̀. o ti pe nọ́mbà. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel, subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.